ẹ̀yin olólùfẹ́ wa ti JigiAlara nílé lóko lẹ́yìn odi. Èmi ọmọ yín náà ni o, Agnes Abiodun. Kí ni mo mú tàn yín wá lónìí? Eré aládùn ni tí a ṣẹ̀ṣẹ̀ gbé jáde tí àkọlé rẹ̀ ń jẹ́ Landlord ni eré tó kọ́ni lọ́gbọ́n, tó fúnni lóye, tó tún jẹ́ kí a máa rí ẹ̀rín àríntàkìtì. Tàwa ló ṣeré ọ̀hún náà. Ọmọ yín ni o, ọmọ yín adé ọmọ Bánkọ́lé, ọmọ JigiAlara ìṣokùn ló gbé jáde. Ẹ bá wa wò ó, ẹ bá wa share, ẹ bá wa comment, ẹ bá wa like. Ṣé wá rí ẹ̀yin tí ẹ ti bá wa dòwò pọ̀, mo gbà á ládùúrà wípé ibi tí ẹ ti mówó náà tẹ́ fi ra data, tẹ́ fi share, tẹ́ fi subscribe, tẹ́ fi like ẹ̀, àpò náà ò ní gbẹ o. Ẹ ṣé, ẹ dẹ̀ kú ojú lọ́nà àwọn sinimá wa tó kù. Ṣé wá rí ọdún tá à ń wò tó ń bọ̀ yìí, àjọ ṣe láyọ̀ àtàlàáfíà, ẹ máa yáṣẹ́. Larinloodu ó ti jáde o, ẹ lọ wo JigiAlara lórí YouTube.